Ǹlẹ́ o gbogbo yín, ẹ káàbọ̀ sí àkókò ìtàn um pẹ̀lú èmi. Hi everybody, welcome to our story time with me. Of course, this is the Bukumi Speaks Yoruba channel, so it's gonna be ní èdè Yoruba. It's gonna be in Yoruba. So yeah, it's the first one, so you know, not gonna be perfect, but we're gonna try. Okay. Again, feel free to correct me, engage with me, leave some comments on the channel, or hit me up at bukumispeaksyoruba@gmail.com. And that's Bukumi is spelled Bukun for Nancy, M for mother, I. I don't know, I just feel like wait a minute. So ní ọjọ́ àìkú mo mo lọ sí ilé ìjọsìn. Um Okay, maybe we're gonna add like small English, and then when my vocabulary expands, we'll get there. Um, I don't know, dude. Okay, so ní ọjọ́ àìkú mo lọ sí ilé ìjọsìn ìgbà àkọ́kọ́. Um, in the past, mo lọ sí ìjọsìn yìí pẹ̀lú ẹbí mi, ṣùgbọ́n a lọ mọ́. À ń yí padà ìjọsìn wa ní ọkàn mi. Mo fẹ́ lọ sí ilé ìjọsìn níbi tí àwọn ènìyàn wọ́n wà expressive. Ní ilé ìjọsìn ni wọ́n enjoy inú mi dùn pẹ̀lú àwọn worship, preaching àti gbogbo. Ṣùgbọ́n mo feel pé mi ò wà connected pẹ̀lú àwọn ènìyàn. So mo decide láti gbìyànjú láti lọ sí ilé ìjọsìn míì. Nígbà tí mo dé ìjọsìn yìí, mo wà surprised. Ó yà mí lẹ́nu torí pé gbogbo ibi nínú building wọ́n wà different than mo expect. Ṣùgbọ́n that's normal.
torí pé mi ò attend ìjọsìn yìí láti mọ́ ọdún mọ́kànlá. I think. Ṣùgbọ́n mo mo gbádùn àwọn service. Mo gbádùn um, Sunday school àti Sunday service. Usually mo máa rí àwọn ènìyàn Nàìjíríà, especially àwọn ènìyàn Yoruba. Ṣùgbọ́n mo rí àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Yorùbá American àti àwọn àti àwọn Black American. I was surprised. Ṣùgbọ́n mo ṣùgbọ́n inú mi dùn náà torí pé mo rò pé ìjọsìn yìí ti ga jù, ti expand. Nígbà tí mo jókòó àti mo sọ pé ẹ̀mí ní wà wá sí wà níbí for the first time. Gbogbo ushers àti helpers sọ ẹ káàbọ̀ sí mi. Mo rí níbi tí mo fẹ́ serve àti join the church. Ṣùgbọ́n mi ò wá sure pé Ọlọ́run fẹ́ kí n join ilé ìjọsìn yìí. Yeah, short story, but a lot of effort. So I hope you enjoyed. Thank you for watching, and keep for next time. Thanks. Dabo.